Mo kí gbogbo wa. Nǹkan tó fẹ́ wò yìí farabalẹ̀ kó wò dáadáa lórí Cubig ni. Tó bá ti open link yẹ wàá lọ under mine, wàá lọ tẹ task, ibẹ̀ lórí tí ọwọ́ mi wà yẹn ó ti yẹ. Tó bá ń wo kinní wò ó kó tún fetí sí nǹkan tí mò ń sọ, wo nǹkan tó ń wò yẹn dáadáa. Àwọn ọwọ́ tí mò ń fi hàn ẹ́ yẹn òun ni kó follow jù, àwọn ọwọ́ yẹn ni kó follow jù. Ní ìsìn ẹ jẹ́ ká lọ sórí Cubig wa. O ti login wá sórí mine nísàlẹ̀. Ìwọ máa wò ó, jẹ́ ká lọ sórí Cubig báyìí. Okay, Cubig yìí ẹ jẹ́ n click ẹ̀, o ti rí. Mo ti click ẹ̀. Bó ṣe gbé wá yìí, o ti rí ibi tí mo nawọ́ sí yìí, wàá tẹ̀, á gbé ẹ kúrò ńbẹ̀. Tẹ mine kó tẹ task. Tó bá ti pop up yìí, wàá tẹ start tó wà lọ́wọ́ òkè yẹn tí mo tẹ̀ yẹn. Wàá scroll lọ síbi tí task wà, o ti rí. Àwọn ibi tí mò ń nawọ́ sí yẹn, o ti rí, ó pop up yìí, wàá tẹ X yẹn. Gbogbo àwọn ibi tí mò ń nawọ́ sí yìí, àwọn ibi tó highlight yẹn, gbogbo ibi tó máa tẹ̀ nìyẹn. Ó máa sọ nǹkan tó máa ṣe fún ẹ ní kọ̀ọ̀kan. Tó bá ti ń sọ fún ẹ, ìwọ follow ẹ. Wàá rí ibì kan tó máa sọ fún ẹ pé kó follow page àwọn ní Facebook. Tó bá ti click ẹ̀, á gbé ẹ lọ sórí Facebook. Any pop up ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. Tó bá ti tẹ open, àwọn kan wà, gbogbo yìí tó ń ṣe lónìí, ó ti yẹ gbogbo ẹ ni mò ń fọwọ́ sí fún ẹ yẹn. So tó bá ti ń wò, wàá lọ máa ṣe lórí fóònù ẹ, lórí application tiẹ̀ tó open. Eléyìí jẹ́ bí atọ́nà fún ẹni. Ó ti yé. Òun ni fún àpẹẹrẹ, ó ní kó like page àwọn lórí Facebook. Tó bá ti click ẹ̀ kàn wá tẹ like, ó tán, kúrò ńbẹ̀ padà lọ sórí Cubig yẹn. Mo lérò pé o ti gbọ́dọ̀ mọ bó ṣe máa kúrò lórí app ẹ bọ́ sí orí ibi tó yẹ kó lọ. Now, o ti rí eléyìí, ó ní follow and like all our page lórí Instagram. Tí ẹ bá gbé wá bó ṣe gbé wá yìí, wàá tẹ nǹkan tí mo tẹ̀ yẹn, wàá dẹ̀ lọ tẹ follow. O ti follow wọn nìyẹn. Àwọn nǹkan tí wọ́n ń sọ fún ẹ, òun ló ń rí yẹn. Follow page wọn, ó tán, tẹ back nísàlẹ̀. Ó ti yé, ó ti rí, tẹ back. Ó yá, tẹ next one tó fẹ́ wò. Ó máa sọ fún ẹ pé ti Facebook ní, wàá lọ tẹ like. Tó bá pop up báyìí, kí ló máa ṣe? Ìwọ ṣáà tẹ back, tẹ back. O ti tẹ like, o ti collide, tẹ back. Ó ti yẹ, tẹ back lẹ́ẹ̀kan sí. Tẹ minimize, open app ẹ padà. Under mine yẹn ni o máa wà. O ti rí mine nìyẹn, task òun ló gbé jáde yìí. A ní kó lọ, wàá lọ follow task wọn lórí YouTube, page wọn lórí YouTube. YouTube mẹ́ta ni. Ó ti yẹ, YouTube mẹ́ta ni. Ó ti rí ìkànnì, wàá tẹ subscribe. Sórí fídíò mẹ́rẹ̀ẹ̀rin tí mo nawọ́ sí tó wà lábẹ́ YouTube English wọn yìí, mẹ́rẹ̀ẹ̀rin ló máa wò. Mẹ́rẹ̀ẹ̀rin òun ló máa wò fún òní àti ìmọ̀tọ̀la. Now, tó bá ti wò ó tán, wàá padà sí under mine nìyẹn. Tó bá ti padà sí under mine, ó ti yé, wàá lọ tẹ̀lé YouTube Jinko wọn. Wàá lọ follow ẹ̀. YouTube kejì, gbogbo nǹkan tó gbọ́dọ̀ ṣe 11 ní gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́. 11 ní gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́. Ó ti yẹ, gbogbo nǹkan tó ní láti ṣe lónìí nìyẹn. Tó bá ṣe tí ò bá tí ì pé 11, tún padà lọ wo gbogbo àwọn tó irú yìí ń sìn TikTok page wọn ni. Ó ní kó follow ẹ̀. O gbọ́dọ̀ ṣe. Tó bá ti ṣe tán, ó ti yé, tó bá ti ṣe tán bó ṣe wà yìí, wàá rí pé 11 ló máa fún ẹ lókè. Máa wo nǹkan ọwọ́ mi tí mò ń point yẹn ni kó máa sábà wò jù.